Ìròyìn láti iléeṣẹ́ Àtótó-Arére Online TV. Èyí ni àtẹ̀jáde òkò ọ̀rọ̀ tí Rafiu Àjàkáyé sọ sí akọgun. Àtẹ̀jáde ọ̀hún lọ báyìí. Akọgun Iyọlá Oyèdépò ni olóṣèlú kan tí wọ́n júwe rẹ̀ gẹ́gẹ́ bí àjókù igi tí àṣírí àwọn ète rẹ̀ kò sì ti bò mọ́ pẹ̀lú. Ẹ ò rí àwọn ipa tó kó lákòókò tí ètò ìdìbò ọdún 2023 kù díẹ̀ tí yóò wáyé ti ṣàfihàn irú ènìyàn tí akọgun jẹ́ pẹ̀lú bí ó ṣe gbé ẹgbẹ́ òṣèlú SDP àtàwọn tó nígbàgbọ́ nínú rẹ̀ nínú ẹgbẹ́ náà jù sílẹ̀ pọ̀ lágbàmì tó sì lọ́dọ̀rẹ́ pọ̀ mọ́ onírúurú àwọn olóṣèlú nínú ẹgbẹ́ mìíràn. Síwájú kí ètò ìdìbò tó wáyé, kò mà sí ọ̀rọ̀ tí akọgun ò sọ tán láti ba ìjọba gómìnà Abdulrahman Abdulrazak lórúkọ jẹ́ tó fi mọ́ ẹ̀sùn owó eléyìí tí ìjọba ń pa wọlé tó pé gómìnà ṣe ríboríbo. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ohun yìí kan náà ni ó tún padà kó ọ̀rọ̀ rẹ̀ jẹ tó sì ń kí gómìnà mẹ́sàn-án mẹ́wàá pé aṣáájú rere tó nífẹ̀ẹ́ àwọn ọmọlẹ́yìn rẹ̀ ni, àti wípé àwọn iṣẹ́ takuntakun tòun ti àṣeyọrí aláìlẹ́gbẹ́ tí gómìnà ṣe ní sáà àkọ́kọ́ rẹ̀ ló mú kí ará ìlú tó yàn sípò ní sáà ẹlẹ́ẹ̀kejì. Kò síyèméjì o, gbogbo àwọn ìhùwàsí yìí ti tan ìmọ́lẹ̀ ó sì ti tọ́ka irú ènìyàn tí akọgun ṣe gan-an. Ṣé ẹni tó jẹ́ wípé ohun tó wù lọ́kàn níbi kí àwọn ènìyàn máa rà bàbà gẹ́gẹ́ bí ajagun ṣẹ́gun tó jà fún ó tó gẹ́ tí ẹgbẹ́ náà fi gba ipò, ṣùgbọ́n tí àìwá sí ìmúṣẹ èrò rẹ̀ yìí tó ti dá ọgbẹ́ sí lọ́kàn. Kódà ìgbà gbogbo ló fi ń bà nínú jẹ́ látàrí bí kò ṣe máa rẹni bọ́ bí òrìṣà tí eléyìí sì ti sọ di oníkanra gógó. Ṣebí lálẹ́ ọjọ́ Ẹtì níléeṣẹ́ móhùnmáwòrán Channels ló ti tún sọ̀rọ̀ ìbàjẹ́ sí gómìnà Abdulrahman Abdulrazak tó sì ń polówó ara rẹ̀ gẹ́gẹ́ bí aláàánú tó kù kí ayé ó sáde lásìkò yìí. Ète tuntun àwítán ó fẹ̀jẹ̀ sínú, ó tu ìtọ́ funfun síta. Ó ń wí pé ìwà ìnífẹ̀ẹ́ ìlú táwọn olóṣèlú kan hù ni òun kò ṣe gba tiwọn. Ìyẹn nígbà tí atọ́kùn ètò náà Ṣeun Ọ̀kínbálóyè béèrè lọ́wọ́ rẹ̀ níléeṣẹ́ móhùnmáwòrán ọ̀hún pé kó sọ̀rọ̀ lórí ètò ìṣèjọba ìpínlẹ̀ Kwara lọ́tọ̀dún 2019. Àṣebí ẹni wípé wọ́n gbé ohun tí akọgun mọ̀ jẹ dé ni. Nígbà tí wọ́n béèrè ìbéèrè ọ̀hún ni irọ́ bá bẹ̀rẹ̀ sí ń pe ara wọn ránṣẹ́ lẹ́nu rẹ̀. Ọ̀rọ̀ méjì kan ń bẹ nínú àwọn irọ́ tí akọgun tó sọ tó sì nílò àlàyé. Àkọ́kọ́, ó ní wípé ìpínlẹ̀ Kwara títí di àkókò yìí ṣì gbáralé owó èyí tó ń wá látọ̀dọ̀ ìjọba àpapọ̀ ní ìdá 100 ni, èyí tó mọ̀ sí pé ọrọ̀ ajé ìpínlẹ̀ Kwara ṣì wà lójú kan láì gbé pẹ́ẹ́lí. Ẹlẹ́ẹ̀kejì, ó ní nǹkan kan kò yàtọ̀ lẹ́ka ètò ẹ̀kọ́ àti ètò ìlera ìpínlẹ̀ Kwara. Irọ́ ni o, torí pé ní gbogbo ọ̀nà tó fi mọ́ ètò ìṣúná ó hàn pé ìpínlẹ̀ Kwara jẹ́ ọ̀kan lára àwọn ìpínlẹ̀ tó rọ̀ lọ́rùn jùlọ láti yọ owó iná olóṣooṣù rẹ̀ láì dúró de owó látọ̀dọ̀ ìjọba àpapọ̀, àti wípé ìṣirò tuntun tòun ti àkọsílẹ̀ látọ̀dọ̀ àjọ NBS àti SBS fi hàn pé ètò ọrọ̀ ajé Kwara yára dàgbà sókè lábẹ́ ìjọba gómìnà Abdulrazak, èyí tó mú kí ìrajájá ọrọ̀ ajé kí ó wọ ìdá 11 àti ọwọ́ 52, tí wọ́n sì wí pé ìrúgọ́gọ́ yìí wáyé látàrí bí ìjọba ṣe ń ná owó tó sì ń ṣàtìlẹ́yìn fún ẹ̀ka ètò ọ̀gbìn àti ìdókòwò tó mú kí ìpínlẹ̀ Kwara jẹ́ ọ̀kan nínú àwọn ìpínlẹ̀ tí ọrọ̀ ajé rẹ̀ dúró re jùlọ lẹ́kùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà. Ṣebí ọ̀pọ̀ wa la mọ̀ ipò tí ẹ̀ka ètò ìlera alábọ́dé àti ilé ẹ̀kọ́ ìjọba wà lọ́dún 2019, èyí tí kò fún ní àǹfààní àti rí ìdámọ̀ nínú orúkọ àwọn ilé ẹ̀kọ́ ìjọba tó wà lábẹ́ àjọ UBEC. Ní báyìí, ètò ìlera ó mà ti dára àtàwọn ilé ẹ̀kọ́ ìjọba pẹ̀lú, léyìí tí kì í ṣe ohun tí ojú ò rí, ohun tójú rí ni. Ṣeun tó jẹ́ atọ́kùn akọgun lórí ètò ọ̀hún, mo nígbàgbọ́ pé kò ní gba ọ̀rọ̀ akọgun gbọ́ nípa Kwara pẹ̀lú ìdí kan sí kejì. Àkọ́kọ́, ṣebí ọmọ ìlú Òkò ní Ṣeun bó tilẹ̀ jẹ́ pé ìlú Àbújá ló ń gbé.
ó yẹ kóun náà ti mọ̀ pé ọwọ́ ìjọba gómìnà Abdulrasaq ti dé òpópónà Oko Òmù-àrán nípa ti ojú ọ̀nà tí ìjọba ṣe, èyí tó sọ ojú ọ̀nà tí kò já gaara ọ̀hún tẹ́lẹ̀ di eléyìí tí ó ti já geere báyìí. Lára rẹ̀ tún ni afárá Oríṣà tí wọ́n ti patì láti nǹkan bíi 50 ọdún sẹ́yìn àti ilé ìwòsàn àpapọ̀ Òró tí ìjọba ṣẹ̀ṣẹ̀ tún kọ́ lábẹ́ ìdarí gómìnà Abdulrahman Abdulrazak. Òtítọ́ nípa Kwara lèyí o, yàtọ̀ sí òfégè ọ̀rọ̀ látẹnu akọgun. Àwọn ènìyàn á sábà máa ṣe akọgun mú gẹ́gẹ́ bí ẹni tó nífẹ̀ẹ́ ìlọsíwájú tó sì ń wá ìdúróore ìpínlẹ̀ Kwara, ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ o. Òtítọ́ ìwà rẹ̀ ló ti fi ojú hàn yìí. Àbí kí ni ká pe ẹni tó ń bẹnu àtẹ́lu àwọn iṣẹ́ àkànṣe tó ń tẹ àwọn àṣeyọrí lọ́kan-ò-jọ̀kan tí ìjọba ṣe bí kò ṣe ọ̀tá ìtẹ̀síwájú àti onímọ̀ tara ẹni nìkan. Ohun tó wá fi ń dára jù ní kí adarí tó mọ ohun tó ń ṣe bíi ti gómìnà Abdulrahman Abdulrazak máa wo irú àwọn ènìyàn bẹ́ẹ̀ níran kí ó sì máa bá iṣẹ́ tirẹ̀ lọ. Rafiu Ajakaye, akọ̀wé àgbà sí gómìnà ìpínlẹ̀